Ẹkú ajálẹ̀ làákàtàná, àgbòyà làákérò ọ̀nà, kára ó lè làákọ̀sọ̀rọ̀, ìdọ̀bálẹ̀ làákọba aládé lórí ìtẹ́. Mo kí gbogbo ọba aládé nílẹ̀ kóòtù òjíire. Mo kí gbogbo ẹ̀yin ìkàn ìkànlú nílẹ̀ Yorùbá. Mo kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí fọ̀rọ̀ kọ́mọ lọ́rọ̀. Ẹ̀yin tẹ́ ń fọ̀rọ̀ tó nǹkan ṣe, ẹ̀yin afọ̀rọ̀ kọ́mọ lọ́rọ̀, ẹ̀yin afọ̀rọ̀ sọ̀rọ̀ ìkìlọ̀, ẹ̀yin afọ̀rọ̀ ṣèṣítí. Gbogbo wa ò ní tẹnugbó bí ọwọ́. Mo kí gbogbo ẹ̀yin tó ṣe pé àníyàn rere, èròǹgbà rere, kó lè bá a dáa, kó mọ̀ bá a bàjẹ́. Ilẹ̀ ṣe ń wá sórí móhùnmáwòrán ní jojoojúmọ́. Mo kí yẹn kú iṣẹ́ ọpọlọ. Mẹ́sẹ̀jì ni mo ní gbogbo ọba nílẹ̀ kóòtù òjíire. Lótìtọ́ àti lódodo, ọmọ bíbí Yorùbá ni mí. Ọmọ Ọ̀yọ́ Aláàfin sì ni mí, ojú pàṣẹ Kẹrẹmọdé Ọmọ Àtìbà nínú ìlú tá a ti gbé mi. Ìlú tó ṣe é mú yẹn gan láwùjọ. Àwọn nǹkan kan ni mo kàn fẹ́ pa wá lákèésí mo síwájú kí n tó máa lọ nínú ọ̀rọ̀ mi. Mo kọ́kọ́ fẹ́ pàkíyèsí wa fún nǹkan méjì. Àkọ́kọ́, ìwọ tó bá mọ̀ pé ò ní wo fídíò yìí dé parí, má wulẹ̀ wò ó. Ẹ̀ẹ̀kejì, ṣé mọ̀ pé bọ́pọ̀lọ ṣe mọ bẹ́ẹ̀ lọ́pọlọ rẹ̀ mọ̀. Bọ́pọlọ mi ṣe gbé ni mo ṣe fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ. Ṣùgbọ́n mo rọ̀ wọ́n dẹ̀yìn ò ní yó kọ́ mọ́mọ́ tọ́lọ́dọ̀ rẹ̀ ni kò wá. Ìwọ tó bá ti mọ̀ pé o kanlẹ̀ kórìíra ilẹ̀ Yorùbá, má wulẹ̀ wo fídíò. Ìwọ tó bá sì mọ̀ wípé ìkórìíra tèmi gangan ìní ń bẹ lọ́kàn rẹ̀, má wulẹ̀ wo fídíò mi, kò pọn dandan. Ṣùgbọ́n ìwọ tó bá mọ̀ wípé o kì í kórìíra sí Ọlọ́run, o kì í kórìíra sí Elédùmarè, o gbà wípé gbogbo tó dáa àti tó kù díẹ̀ káàtó iṣẹ́ ọwọ́ Elédùmarè. Ìwọ tó bá wá nígbàgbọ́ wípé àti ìlú Ọ̀yọ́, àti Ilé Ifẹ̀, àti Ìjẹ̀bú, àti Ìjẹ̀bú-Jẹ̀ṣà, àti Ẹ̀gbá Aláké, àti Ìṣẹ̀yìn, Yorùbá kan náà jọ ní gbogbo wa. Tó ṣe pé gbogbo bó o bá ń bú ẹnìkan, òun bú látàrí wípé kó lè bá a dáa ni. Tó o bá yin ẹnìkan, òun yìn látàrí kó lè bá a dáa ni. Kì í ṣe pé òun yìn self interest, kì í ṣe pé òun yìn nítorí kó o lè rọ́wọ́ mú lọ sẹ́nu. Ṣé pé ìfẹ́ mẹ̀kúnnù àti ìfẹ́ Yorùbá ń bẹ lọ́kàn rẹ̀. Bá mi dúró wo fídíò yìí dé parí. Pàápàá jùlọ, ẹ bá mi share ẹ̀ kó kọ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá lá. Torí pé a kì í tẹ̀ tó fún ajá. Ọ̀rọ̀ kì í sì ṣe sọ ká má lè sọ. Nínú ohun àkọ́kọ́ tí mo fẹ́ sọ, mo kọ́kọ́ fẹ́ ṣe ìpèlákíyèsí fún àwọn ọba Yorùbá kan táwọn wòye pé wọ́n ń fi ẹ̀rẹ̀ rẹ́ Yorùbá lára. Mo wá rọ gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí móhùnmáwòrán tá à ń pè wọ́n ṣàkíyèsí. Ẹ jẹ́ ká láròjinlẹ̀, torí pé tónígbá bá pe gbá ẹ̀ lákòófọ́, ọmọ Ádámọ̀ ó fi kú dọ̀tí. Tá a bá ti ẹ̀rọ ọba kan tó bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó, torí kó jọba aládé, ó lè mọ́ jọba ìlú wa, ó lè jọba ìlú mi, kó wá jọba Yorùbá. Ẹ jẹ́ ká gbà pé tá a bá fẹ́ pe irú ọba bẹ́ẹ̀ ṣàkíyèsí, ó ní bá a ṣe lè gbé kalẹ̀. Torí pé wọ́n ẹ̀ báyìí ìní ìbú àgbà. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ kíní kan fún yín. Àwọn àgbàlagbà ní ìwọ̀fà rọ́ba lọ́nà òwúrawọ́, ó ní kórí ó ṣèlú lọ́ba. Ìwọ̀fà ọmọ Yorùbá ò tètè fura, oṣù ká nílà ọ̀rẹ́ wa gbà. Tí n bá rẹ́ nìkan tí bá ń ṣèdájọ́ lórí móhùnmáwòrán, tí bá ń gbé tí ń bù tí ń là á, bó ṣe yẹ kẹ́ ẹ ṣe rèé, bó ṣe yẹ kó rí rèé, bó ṣe yẹ kó mọ rèé, kò gbọdọ̀ kọjá bíi, kò gbọdọ̀ tó bíi. Àwa máa wò pé tó ẹni ìjà ò bá ìní ìpínlẹ̀ lọkùnrin. Àwọn ọmọ tó gbọ́dọ̀ bá dé bọ́lọ́gbọ́n gbà mí, a máa sọ́dọ̀ mú gan. Bẹ́ẹ̀ ni, torí bọ́lọ́gbọ́n ayé kan ta kókó mi méjì àsọ. Bẹ́ẹ̀ lọ́mọràn kan ò lè mọ̀ràn títí kọ́mọ yé èrò pẹ́ẹ́lẹ̀. Ipò tó lágbára ni ipò ọba aládé. Pàápàá jùlọ gbogbo tí ń jẹ́ olórí, ipò tó lágbára ni. Torí tó lórí báyìí dépò, ọ̀tọ̀ kọ́kọ́ lójú tá a máa fi wò, ọ̀tọ̀ ní ṣe sí ẹ̀, ọ̀tọ̀ ní rí sí ẹ̀, ìwọ́sọ rẹ̀, ìjẹun rẹ̀ kó tó di pé dépò, ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n tó bá ti dé ipò, gbogbo ìrìnàjò yìí ti yàtọ̀.
àpẹẹrẹ kékeré kan wà lára mi tó sì rí orí ìtàgé tàbí olórin tí bá ṣẹ̀ṣẹ̀ ń rọ̀ fún ẹ̀ lọ́wọ́ kódà ó lè máa lọ lójú títì tí ó máa fa sìgá rìn, ṣùgbọ́n tó bá ti di olórúkọ tán tó ti dẹni táyé ń wò bí àwòkọ́ṣe, gbogbo àwọn nǹkan tó ń ṣe bó ṣe wù tẹ́lẹ̀ kò ní láǹfààní àti ṣe mọ́ ní ó gbajúmọ̀ tí wọ́n bá bí ire o tó tọ́ra rẹ̀ bí o, kì í ṣe bí àwọn wàhálà àfiwé rẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni gbogbo ipò tí ń jẹ́ olórí láyé, pàápàá jùlọ ipò ọba. Ní tí ipò ọba aládé tó fi yàtọ̀ rèé, ipò ọba aládé kì í ṣe pé wọ́n máa ń dìbò yàn. Ipò ọba aládé ẹni tórìṣà bá dá ni máa débẹ̀, ẹni tórìṣà dá ni máa dé ipò aládé. Ipò ọba aládé kò sí nínú pé wọ́n wọ ọdún méjì àbọ̀dún mẹ́ta àbọ̀dún mẹ́rin fún pé tó ẹ̀já wò ó lọ́dún mẹ́rin tó bá ṣe dáadáa kò sí second term. Ipò ọba aládé ò rí bẹ́ẹ̀, àjẹkù ni, àjẹwọ̀ ni. Tá a bá wá rọ́ba aládé kan tí ìrìn àjò àbí ìsọ̀rọ̀ sí ẹ̀ àbí ìṣesí ẹ̀ tó bá kù díẹ̀ káàtó, tá a bá fẹ́ pe irú ọba aládé bẹ́ẹ̀ ṣàkíyèsí, ẹ jẹ́ káwa náà ronú lẹ́ẹ̀mejì, ẹ jẹ́ káwa náà wo ohun tá a fẹ́ sọ jáde lẹ́nu pé ṣáwa náà dáa tó bẹ́ẹ̀. Ìdí nìyí tí mo fi fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ. Ẹni tí mo fẹ́ lù lógo ẹnu nínú àwọn ọba aládé tí mo sì fẹ́ kó jẹ́ àwòkọ́ṣe rere fún gbogbo ọba nílẹ̀ Yorùbá. Èmi kì í wójú rere o, èmi kì í wójú rere ẹ̀dá kan nínú ayé. Èmi kì í wá ojú rere ẹ̀dá kan lẹ́yìn kí n wá ojú rere Elédùmarè ọba tó ṣẹ̀dá mi. Òun nìkan ló jẹ mí lógún jù. Bí gbogbo ayé bá ń follow mi, tó bá kọ Ọlọ́run ọba nìkan lẹ́yìn mi, alhamdulillah, wàláhì ó tẹ́ mi lọ́rùn. Mi ì sọ torí pé bóyá mò ń wójú rere ẹ̀dá kan, ṣùgbọ́n bí iṣẹ́ máa ń rí lọ́kàn mi látàárọ̀ ọjọ́, torí pé kò sí ìtàn tẹ́ ẹ lè sọ lórí Yorùbá èyí tí mò ń tàn. Kódà kẹ́ni kọ́ tẹ̀wọ̀n ọ̀rọ̀ dé lónìí kọ́ máa sọ̀tàn ilẹ̀ Yorùbá, máa kàn máa wo bí wèrè ni, torí mi ì nígbàgbọ́ nínú ìtàn kankan, torí ìtàn àtẹnudẹ́nu ni wọ́n ń sọ. Wọ́n wá ní wèrè èèyàn ní sọ pé gbogbo èèyàn ọgbọ́n. Kì í ṣe pé gbogbo èèyàn ló lè pìtàn tí mo lè condemn ẹ̀, ṣùgbọ́n àwọn kan bẹ̀ tó ṣe pé tán bá pìtàn mo lè gbà lọ́wọ́ wọn. Àwọn ẹni àkọ́kọ́ náà lọ́ba aládé. Bẹ́ẹ̀ ni, tọ́ba aládé bá pìtàn, ìtàn tọ́ba aládé ọ̀hún ó bá wá pa yóò ní bí ó ṣe gbé kalẹ̀ tó fi lè jẹ mí, tó fi lè convince mi. Then ó lójú ọba aládé. Torí àgbọ̀ba aládé ni àgbọ̀ba aládé, àgbọ̀yé ọba tí ń dádé tó sì wípé kì í ṣọba aládé. Táwọn ọba aládé bá dépò kan, wọ́n mọ táwọn fi jura wọn lọ. Nínú ọba aládé tó lè sọ̀tàn, tó lè jẹ mí lógún, nínú ẹ̀ lọ̀ọ̀ni ìrìṣà wà, kábíyèsí bàbá wa Ọjájá. Gbogbo ẹni yòówù tó bá jọba nílé Ifẹ̀. Aláàfin Ọ̀yọ́ wọ́n lè pìtàn tí mi à ń gbà, ṣùgbọ́n nínú ìtàn tí mo lè gbà, àrà tó bá wù yín ẹ lè sọ nǹkan tí mo fẹ́ sọ yìí o. Ọba tó wà níbẹ̀ yìí tí wọ́n bá pìtàn lásìkò yìí, èèyàn lè gbà lọ́wọ́ wọn, èèyàn lè gbà. Kí wọ́n tó lè máa pàtàn tí mo lè gbà dáadáa yóò tó bí ọdún kan lórí àpẹẹrẹ tàbọ̀dún méjì, torí pé wọ́n ó ti rí ojúlówó ìtàn, wọ́n ó ti mọ ìtàn, wọ́n ó ti gba ìtàn, wọ́n ó ti gbọ́ ìtàn. Òmọ̀ wà f'Aláàfin Ọ̀yọ́. Tí wọ́n bá ti tẹrí wọnú ààfin yẹn, ó dá mi lójú débẹ̀ tí mo lè defend ẹ̀ níbikíbi. Ṣùgbọ́n ní báyìí wọn àti lè sọ̀tàn kí n tẹ́wọ́ gbà lọ́wọ́. Tó ní pópó bá sọ̀tàn, kábíyèsí bàbá, tó lówu bá sọ̀tàn, tọ́ba Ẹ̀gbá Aláké bá sọ̀tàn, tọ́ba Bìní bá sọ̀tàn, àwọn wọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ni wọ́n lè sọ̀tàn nípa Odùduwà tàbí nípa ilẹ̀ Yorùbá tí mo lè tẹ́wọ́ gbà. Ṣùgbọ́n tọ́ba kan bá kàn jí tó bẹ̀rẹ̀ ìtàn tí ń sọ, ọ̀nà tó bá gbé kalẹ̀
ń làwọn ọlọ́pọlọ pípé ó fi mọ̀ wípé ojúlówó ìtàn lẹni yìí ń sọ, kì í ṣe pé ń sọ láti lè jẹ́ pé káyé orí mi. Then ọba tí mo wá rò wípé nílẹ̀ Yorùbá lénìí yìí tí ó yẹ kí gbogbo ọba aládé kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ látara rẹ̀, wàláhì Ọọ̀ni of Ifẹ̀ ni. Ẹ má wò mí bí ẹni tó rí mi ò pé, tẹ́ ẹ bá sì wò mí bẹ́ẹ̀ náà, ṣùgbọ́n èmi mọ̀ pé níjọ́ tọ́gbọ́n máa yá máa ṣe èrè sùn. Mo rí nǹkan mẹ́ta lára bàbá yìí tí mo pẹ́ kí gbogbo ọba aládé, ọ̀pọ̀lọpọ̀ nínú ọba aládé kan lọ kẹ́kọ̀ọ́. Ọ̀pọ̀lọpọ̀ ń ṣe bẹ́ẹ̀ o, wọ́n ń ṣe tí bàbá yìí ń ṣe, ṣùgbọ́n mo mọ̀ọ́mọ̀ kàn fẹ́ lò wọ́n fún sáǹpù ni. Àkọ́kọ́, nígbà tí bàbá yìí gorí àlééfà, Ọọ̀nìrìṣà, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àbùkù ni wọ́n sọ nípa bàbá yìí. Ṣùgbọ́n bàbá yìí ṣe ní àgbà ní àgbà kì í kọ́, wọ́n ní tọjọ́ orí kọ́, wọ́n wo ipò tí wọ́n wà, wọn ò fèsì sí nǹkan kan, orí yóò kúkú dà oṣù mẹ́ta, ọpẹ́ tó oṣù mẹ́fà, wọn ò ní kọ́ mọ́. Àtàràbù ni o, àtórí bẹ́ẹ̀ ni o, àti wọ́n fojú rí ni o, tó jí pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ bloggers tó wà lẹ́yìn abroad, ọ̀rọ̀ Ọọ̀nì ni kálukú sọ. Ṣùgbọ́n igi tá a fẹ̀yìntì tí ò bá ní dúró, bí igi bẹ́ẹ̀ bá wó ni kò lè pa ni. Ni bàbá wa Ọọ̀nìrìṣà fọ̀rọ̀ wọn ṣe. Yàtọ̀ wá fún yun, ẹ̀ṣẹ̀ yẹn lé ní. Ẹlẹ́lẹ̀kejì, Ọọ̀nìrìṣà kì í ṣe ọba blogger, Ọọ̀nìrìṣà kì í ṣe ọba social media, kì í ṣọba tó ṣe pé tọ́rọ̀ kan bá ti ṣẹlẹ̀ yóò ti pa àwọn onípépà, yóò ti pa àwọn oníwèé ìròyìn, yóò ti pa àwọn bloggers. Ẹ̀wù gbà tí Aláàfin Ọ̀yọ́ ti fẹ́ jẹ, tí kálukú ti ń sọ tiẹ̀, tí wọ́n ti ń gbé Aláàfin kọlu Ọọ̀nì, tí wọ́n ti ń gbé Ọọ̀nì kọlu Aláàfin. Ìjọ́ wo lẹ gbọ́ kí Ọọ̀nì jáde rí kó wá sọ̀rọ̀ àbùkù sáláàfin tàbí sílẹ̀ Yorùbá tàbí sí gbogbo àwọn bloggers sọnù tí wọ́n ń sọ? Kò rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ fi kinní kan dá yín lójú. Ṣé ẹ kọ́kọ́ rí àpèrè tó bá ń jókòó lé lórí? Ọ̀tọ̀ lápèrè o, ọ̀tọ̀ ni ẹni tó jọba, ọ̀tọ̀ ni ipò ọba gangan. Àpèrè lè tóbi, tápèrè ó dáa, tápèrè ó lòókọ̀, ṣùgbọ́n tẹ́ni tí ipò ọba náà tí ó sì nípọn, ṣùgbọ́n tẹ́ni tí wọ́n fi jọba yẹn tí ò bá dáa, ó lè tibẹ̀ bá àpèrè, ó lè tibẹ̀ máa bá àpèrè yẹn jẹ́. Ṣùgbọ́n àwọn ọlọ́pọlọ tí a bá fẹ́ sọ̀rọ̀, wọn ò ní sọ̀rọ̀ tí ó tàbùkù àpèrè yẹn tàbí tí ó tàbùkù orúkọ ọba yẹn. Lẹ́yìn pé lẹ́yìn ọ̀rọ̀ tí ó máa kọ́ ọba yẹn, tí ó máa rán létí, tí ó máa jẹ́ ìsìtí fún. Inú mi kọ́kọ́ dùn torí kò sọba tí ó jọba social media tí ò ní béèrè àrífín, tí ò ní béèrè ọ̀rọ̀ tí ò dáa. Mo ń gba bíi láti máa rọ bàbá wa kábíyèsí ọba Olúwo tìlú Ìwó. Ọba ni wọ́n, ọba Yorùbá sì ni wọ́n. Kí wọ́n má jẹ́ kí wọ́n sọ àwọn lórúkọ táwọn kì í jẹ́ látòrí social media. Torí pé yìí máa jáde sórí social media ní gbogbo ìgbà fún ọba aládé, yìí máa dín ọlá ọba kù, yìí máa dín àpọ́nlé ọba kù. Torí pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ lọ́ba àwọn ń sọ. Ẹ wò ìgbà tí kàńtà wáyé láàrin ọba Olúwo àti bàbá wa Ọọ̀nìrìṣà. Gbólóhùn kan ni bàbá sọ, mo sì dì mú níjọ́ náà, Olúwo dẹ̀ wá ń jókòó. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà pé tọmọ kékeré tó bá ń gbóyè irú, àgbàlagbà ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ yẹpẹ̀. Bí bloggers ṣe lè máa sọ̀rọ̀, ọba aládé ò gbọdọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Kódà kó ṣe pé gbogbo tẹ̀ ń sọ èló dáa, èló wuyì, èló wetí gbọ́. Ọba lọba ó máa jẹ́ o. Tí ń jẹ́ ọba, ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ ọba nílẹ̀ Yorùbá, bóyá ìdánilẹ́kọ̀ọ́ yẹn ò mọ̀ tó. Ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ ọba, 75% ló wà lọ́wọ́ Ọọ̀nì nínú ìwà àti ìṣesí. Ọ̀pọ̀lọpọ̀ ọba náà ló ní o. Ọba Aláké ni,
ọba Àwùjalẹ̀ ni. Tí kì í bá ṣe wípé wọ́n lọ rèé interview ọba, ó dẹ̀ lójú station tó lè lọ interview ọba tó bá máa grant interview bẹ́ẹ̀. Ọba tó bá wá fẹ́ grant interview ṣó mọ ohun tó fẹ́ sọ, torí pé ẹni tó wá bí ní béèrè yóò mọ bí ní béèrè bíi kó gbé kọlu báàbò àyà, bíi kó gbé kọlu power line. Ṣùgbọ́n tí kì í bá sọba tó láròjinlẹ̀, even though tọ́ba míì tó bá ti wò wípé ibi tí wọ́n ń gbé òun lọ yìí, á sọ ní directly pé ẹ kúrò lọ́nà bẹ́ẹ̀, ẹ jẹ́ ká bọ́ síbí. Ọba kan náà wà tí wọ́n ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó sì pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ àbùkù sórí adé. Ayé lè máa praise wọn torí ìkórìíra tí wọ́n ní sí ìlú Ọ̀yọ́ lákòókò yìí. Èmi sì mọ̀ pé bọ́pẹ́ bọ́yá kò ṣe bẹ́ẹ̀ sára wájú náà, kò lè mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹyọ kan tálàáfin fi proof àgbà ọba lójú mi, iná ni táwọn náà mú yìí. Kò sẹ́ni kankan tó lè sọ pé òun mú Aláàfin lóhùn pé Aláàfin sọ báyìí, Aláàfin sọ báyìí tàbí Ọọ̀ni sọ báyìí. Kò sí. Kálukú kan sáhàn gbogbo ẹ̀ jọ látàrí tí wọ́n fẹ́ jẹ. Àkíyèsí tèmi kàn fẹ́ kọ́pọ̀lọpọ̀ mọ̀ ni wípé bàbá gbàsùjẹ lọ́wọ́ ẹni ká sọ pé àgbàsùjẹ, èwo ni tó bá kọlù mí ìwọ gbàsùn ọwọ́ rẹ̀, àti tí ò tí ì ṣẹlẹ̀ àti tó ti ṣẹlẹ̀. Ìfúdò lójú ọmọ Yorùbá mi ń dàbí pé kí Ọ̀yọ́ ilé ìta wà yìí kó tó di ohun ìtàn. Kódà lójú ọmọ Yorùbá mi, wọn àti ẹ̀rí Ọ̀yọ́ bíi pọ̀yọ́ ṣe dáadáa kankan rí nínú ìgbésí ayé. Àti nǹkan tá a mọ̀, àti nǹkan tí ò ṣojú wa, àti nǹkan tí kì í ṣe rìdíìmù wa náà, tán tí kì í ṣe tẹ̀lọ́ wa náà ti ṣe. Lẹ́nu mi bá rọmọ Ọ̀yọ́ nìsín lójú títì, ọ̀fẹ́ lè fi mọ́tò gbà. Tọ́ bá ṣe tó ní ìjà bímọ, ó tí ó ṣe mọ̀ ní ìdí oníṣòro. Lórí grant interview àtàwọn ọba tí wọ́n ti di bloggers, ẹ jẹ́ á ṣe sùúrù. Ọba aládé ibi gẹ́rẹ́dẹ́ là bá gbà. Kódà tí wọ́n bá wá interview ọba, presentation ọba ó gbọ́dọ̀ yàtọ̀ sí presentation bloggers tí wà nǹkan tí ó jẹ́ tó sì pé yóò fẹ́ sàsọdùn, ó lè sọ̀rọ̀ pẹ̀lú ìbínú. Ṣùgbọ́n kí ọba aládé kan máa sọ̀rọ̀ ọmọ useless ọba ẹgbẹ́ ẹ̀, yálà ọba yẹn jù ọ lọ, yálà ọba yẹn ò jù ọ. Mi ò rò pé yẹ kó rí bẹ́ẹ̀, torí pé àṣà àkọ́kọ́ nílẹ̀ Yorùbá tí Yorùbá fi máa ń kọ́ ọmọ rẹ̀ náà ní ìbọ̀wọ̀ fágbà. Reason tí mo ṣe wá fẹ́ sọ, tí mo ṣe ń sọ ọ̀rọ̀ Ọọ̀ni of Ifẹ̀ bí mo ṣe ń sọ, ẹ jẹ́ ká kàn wá gbọ́ interview kékeré yìí ká wá wo response Ọọ̀ni. So it's very important to give honor to whom honor is due. There is a problem between the Remos and the Ijebus, the Elekbes and the Akaribo. They were fighting, killing themselves, that you, as the spiritual head, you need to come. But what at the forefront? Alaafin, a warrior, never lost a war. That's Oromio. We all know the story. So we all know the history of Yoruba. We are not going to talk about the Ijebus, come on, or you are not going to talk about the Egbas or the Ekitis. They all played pivotal role one way or the other. So it's very important to give honor to whom honor is due. That what you just said is, would it be wrong for me to believe that what you just said is what prompted your visit, your recent visit to the Alaafin of Oyo, which has been termed historic, saying that this hadn't happened in several decades? Yeah, because it's a sensitive issue. Honestly, in fairness, I'm just a very objective person. I am a student of history. I love history so much. That has actually helped me. They don't used to see Ooni of Ife. In the first time people will see Ooni of Ife was in 1903, when Ooni left the palace and the entire Yoruba kings had to give him that respect, and they all left their palaces. They left, actually to be specific, February 28, 1903. There's a gazette to that effect.
they had to call on Oni that, look, there is a problem between the Remos and the Jebus, the Elekbes and the Akaribu. They were fighting, killing themselves, that you, as the spiritual head, you need to come. But who are the people that are at the forefront? Alafi, a warrior. Never lost a war. That's Oromio. We all know the story. So we all must come together. It's like saying in the history of Yoruba, you are not going to talk about the Jebus. Come on. Or you are not going to talk about the Egbas or the Ekitis. They all played pivotal role one way or the other. So it's very important to give honor to whom honor is due. So that's what I'm doing. They have more experience than I even do because they've been there long before me. So I have. Ìdí nìyẹn tí mo fi ní ọ̀pọ̀lọpọ̀ ìtàn àtẹnudẹ́nu tí kálukú ń sọ. Ìtàn tí mo lè gbàgbọ́ tó lè ní wéètì níwájú mi, ìní ìtàn táwọn ọba aládé tó jẹ́ Odùduwà tí wọ́n bá sọ nípa Yorùbá, tí kì í ṣọba tí ń sọ̀tàn nítorí ìfẹ́ inú. Kálukú wá lọ gbọ́ àwọn ọba tí wọ́n sọra wọn di bloggers, kálukú lọ gbọ́ presentation wọn, kẹ́ ẹ wá wo presentation Ọọ̀ni. Ẹ dákun, tí bàbá yìí tẹ́ ẹ bá ní bàbá yìí kì í ṣe olórí ọba, tẹ́ ẹ bá ní Àpèrè Ilé Ifẹ̀ kì í ṣàpèrè olórí ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ àgbà tó jáde lẹ́nu bàbá yìí ṣé kò tó sọ di olórí ọba? Ṣé kò tó sọ Àpèrè Ọọ̀nìrìṣà di olórí ọba? Ẹni tó bá yẹ ká gbórí fún, ẹ jẹ́ ká gbé fún. Ó wà ní ọ̀rọ̀ tí bàbá wa Ọọ̀nìrìṣà sọ. Bàbá wa Ọọ̀nìrìṣà jẹ́ ká mọ títóbi Ọọ̀nìrìṣà nílẹ̀ Yorùbá àti ohun tó gbé Ọọ̀nìrìṣà jáde nígbà àkọ́kọ́. Nínú rẹ̀ náà, bàbá wa Ọọ̀nìrìṣà wá jẹ́ ká mọ títóbi Aláàfin. Ṣé rí ọ̀rọ̀ yẹn, onílàákàyè ló lè yé o, kò lè yé ẹni tó bá ponú bíi tèmi, kò lè yé. Torí ẹ̀, gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kí wọ́n máa rántí ẹni tó mọ̀ ọ́n gbọ́. Èyí tí kálukú ń sọ, àdàbà ń pèkìdì ní ẹyẹlé ò gbọ́, ẹyẹlé kúkú gbọ́ títí kì í ṣe pé kò lè jà, orúkọ ní í sá fún. Kò dẹ̀ sí bá ṣe máa gbẹ́tù torí ò ní rawó. Tọmọ Ọ̀yọ́ kan bá lóun ọmọ bísí padà, á máa tapo sáṣọ àlà ibi tí ó yẹ ká ta sí. Ìdí nìyẹn tó fi dàbí ẹni pé àwọn tó bí wa, tó tọ́ wa, tó rè wa, tí ní kí kálukú ọmọ tí ó máa sọ. Ọba àmọ́ pẹ̀yọ́ lọ́mọ Fúlàní wọn kí wọ́n pè wá lọ́mọ Kébérì. Elédùmarè ó mọ̀ pé gbogbo wa àlejò la jẹ́ láyé. Ẹlòmíì tí ẹ ń ṣe fídíò 3 lóòjọ́ nítorí Aláàfin kú bàbá yèyé. Ẹlòmíì ń ṣe 5 nítorí ìlú Ọ̀yọ́ nìkan. Ebi pé níjọ́ tó ti mú tọ́pìkì báyìí, wọ́n ti change tọ́pìkì yẹn. Kò sí wàhálà. Ojú ò lè tẹni tó bá padà, tó bá tanná, kò sí ẹ̀ka tó paná lójú wọn tì. Ṣùgbọ́n mi mọ̀ pé Elédùmarè tó ní gbóná bá ti dàpọ̀ mọ́ tútù, òun ló mọ̀ bí ó ṣe yàn. Ṣùgbọ́n mi kan rò pé àwọn tọ́jọba aládé kán dá ìfẹ́ padà sáàrin wa. Èyí tó jẹ́ t'Aláàfin kú bàbá yèyé, mi ò tí lè blame wọn torí wípé mo ti sọ nínú fídíò mi kan, mo ní tójú onílé bá rí fétéfété bí igbá àrùn, tójú àlejò rí kànràngbọ̀n bí òòrùn àgò kan, onílé náà ni ó fọ́nà àlejò. A sì ti pass message sí gbogbo àwọn tí wọ́n yí kábíyèsí pọ̀. Ẹ mọ̀ pé bàbá yìí kì í ṣe ìlú Ọ̀yọ́ náà ń gbé tẹ́lẹ̀. Bó bá ṣe yẹ kí wọ́n rìn, ẹ má ṣì wọ́n lọ́nà torí kẹ́ ẹ lè bá a dá lójú wọn. Ẹ má ṣì wọ́n lọ́nà torí kí wọ́n lè bá a sọ pé ẹ̀yin lẹ lóyà. Torí pé ọba tó ní èrò rere ni pẹ̀lú orí àjò tí ń rìn. K'Áláàfin lọ kí Sultan ní Sókótó, kò sínú eré ibú. Ó dáa púpọ̀ jù
Aláàfin bá gbéra tán lọ rè kí Ọ̀rìnrìṣà, kò láìfí àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n gbé kalẹ̀. Ṣùgbọ́n ìròrí tèmi ni pé bóyá torí pé wọ́n lọ kí ààrẹ, àǹfààní yẹn ni wọ́n fi lọ kí ọba tí wọ́n lọ kí ń bẹ̀. Ṣùgbọ́n ààfin ọ̀lù ọ̀lọ́ọ̀dàrin tó bá dà tán ta ní ọ̀bọ̀ gbé kọ́ba yìí ó tiẹ̀ tó dórí àpèrè. Ọmọ oyè táwọn Ọ̀yọ́mèsì kọ́kọ́ fawọ́ rẹ̀ sókè, ẹ̀sùn tá a kọ́kọ́ fi kan náà ni wípé ọba yìí ní sponsor oyè ọ̀hún. Gbogbo àgbáyé èyí náà lè sọ bẹ́ẹ̀. Ọba eléyìí wá tó dé sọ́wá náà gba kọ́sítọ́mọ̀ bàbá àtìyìn. Ṣùgbọ́n mi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ààrò lẹ́nu wọn, ọba gbóná lálẹ́ yóò tutù kó tó dàárọ̀. Mi ò lọ́rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ tí kì í bá sọ̀rọ̀ gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá látòrí bàbá wa Olúwo. With due respect sir, ọba aládé ni yín, ọba ilẹ̀ Yorùbá ni yín. Ẹ ṣọ́ra lásìkò yìí fún social media. Lẹ́yìn tẹ́ bá fẹ́ grant interview, bàbá ẹ mọ́ yàn pọ̀ sí, ẹ mọ́ yáàyò. Gbogbo ọba aládé kálukú jọba lórí ìlú ẹ̀. Ẹ pè fẹ́ padà, ẹ pè ìṣọ̀kan padà. Ìdẹ̀fẹ́ tẹ́ ẹ sọ ayé lọ́ba oníwàásù. Ẹ jẹ́ kán máa rí wàásù lára yín ni. Mùsùlùmí ni yín, àáfàá ni yín, séwù ni yín, ẹ jẹ́ kí wọ́n máa rí nínú òṣìṣẹ́ yín, ẹ sin lọ́hùn yín. Ṣùgbọ́n kò ní dáa tó kéèyàn jẹ lèmọ́mù kó tó máa dùn sí eríkì. Kábíyèsí ẹ foríjì mi tó bá dàbí ẹ̀sìn. Gbogbo tí mò ń sọ yìí, wọ́n sọ pẹ̀lú àpọ́nlé mi. Àti máa sọ̀rọ̀ jáde ní gbogbo ìgbà. Àwọn ibì kọ̀ọ̀kan ń bẹ tí ẹ ti máa sọ tó ṣe pé wọ́n mọ̀ ó ṣeé ṣe kí wọ́n sì ń gbọ́. Tàbí tọ́rọ̀ bá ti pọ̀ jù, ó ní iṣẹ́ ti ibi tí ọba aládé ó lásìkò ọ̀rọ̀. Tí kì í bá ṣe pé ọkàn jẹ́ pé wọ́n ń blessed memory fún Aláàfin àná. Tí kì í bá ṣe pé tí bàbá bá lọ sí program tàbí tí wọ́n bá lọ grant interview, Aláàfin nǹkan ni pé ẹgbẹ́ fóònù wa tàbí ẹgbẹ́ kámẹ́rà wa kankan máa sọ nǹkan tó bá wù ọ́, tàbí kan máa tàbùkù ẹnìkan, tàbí kan máa láwọn sọ̀rọ̀ kìlọ̀, kan máa bá ẹnìkan wí indirectly or directly. Wọ́n bàbá wa Olúwo, èmi gbà yín lọ́ba, wàláì. Ṣé rí àgbà ká ní ìrókò kálẹ̀ tí tá ń pa káfóró yàrá kì í jẹ́ kóró ọ̀tán. Tẹ́ ẹ bá ń wo béèyàn ṣe ń sọ̀rọ̀, tẹ́ ẹ bá fi ń dá onítìín lóhùn, ẹ ní jẹ́ kó jáwọ́ nù nǹkan tí ń ṣe tí ò tẹ́yín lọ́rùn. Ọ̀rọ̀ là ń sọ yìí, àìmọye yẹn tí wọ́n wà comment section, àìmọye tí wọ́n sọ láburú nípa wa. Ẹlòmíì ò fẹ́ lè pé bàbá wa gan máa lè láì máa gbóyè ibi tí ẹ ti bí mi. Síbò wá sí sọ kémi náà dá lóhùn bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé ẹni tí ń wẹ̀ léwẹ̀ tí wèrè débẹ̀ tó ká sọ rẹ̀, ẹni tí wẹ̀ ń bá jáde ń wòhùn wèrè ó di méjì. Ènìyàn sì gbọ́dọ̀ ṣe sùúrù, ó gbọ́dọ̀ lo làákàyè pẹ̀lú tó bá fẹ́ ṣàtúnṣe pẹ̀lú èèyàn. Ó ní bó ṣe present ẹ̀. Kì í ṣe pé kọ́ ọmọ pèdè àbùkù, kọ́ ọmọ sọ pé òkìlọ̀ wà bàjẹ́. Ọ̀pápọ̀ kò jọra wọn. Wọ́n á lo àǹfààní yìí tí mo sọ fún bàbá wa Olúwo yìí, mo fi ń kìlọ̀ fún gbogbo ọba tí wọ́n ń jáde sórí social media. Kán máa pọ́n àpẹẹrẹ tí wọ́n ń jókòó kó wọn wọlé. Kó wọn wọlé. Torí pé gbogbo àpèrè ọba nílẹ̀ Yorùbá kò sí èyí tí kò lórúkọ. Kò sí èyí tí kò tó tí ó deserve àpọ́nlé. Tó bá ṣe pé lóòótọ́ gbogbo wa bá gbàgbé nílẹ̀ Yorùbá, tó bá yẹ pé gbogbo wa gbà náà pé ó kí àfẹnukò ọ̀rẹ́ ni lẹ́yìn ọ̀ni kò sẹ́ni kankan mọ́, ẹ̀jẹ̀ àwa àwòkọ́ṣe rere lára rẹ̀. Ìjọba aládé ẹ̀wà àwòkọ́ṣe rere lára rẹ̀. Láti jọ́ tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ni mo ti ń tẹnu wọn. Ṣé ẹ gbọ́rọ̀ àbùkù ọ̀rọ̀ àlùfàṣà, ṣé ẹ gbọ́ lẹ́nu kábíyèsí Ọ̀nìrìṣà, ṣé ẹ gbọ́ lẹ́nu Aláàfin. Ṣùgbọ́n nísìn ibi tá a ti ń pàdé gan nísìn
tálàfin bá fẹ̀gbẹ́ káyàwó ẹ̀ báyìí ó nítumọ̀ lójú àwọn bloggers alátẹnujẹ. Kálàfin ó rìn báyìí ọkàn yẹn ó ti nítumọ̀. Kò sírù kankan tálàfin Ọ̀yọ́ lè ṣe ó ti di ẹni tí wọ́n ń sọ àṣìṣe rẹ̀. Ìmọ̀ṣe ni kò nítumọ̀ sí mi, orin yìí ọ̀dà, oṣù mẹ́ta ọpẹ́ tó oṣù mẹ́fà. Ọmọ kọ̀ọ̀kan sùn kó tó jókòó, lẹ́yìn ìjókòó yóò rà kó tó máa nàró, lẹ́yìn ìnáró yóò padà rìn. Ṣùgbọ́n àdé fòbù rẹwà ká fi bùnni lájẹ. Wọ́n bí àwa dáadáa, wọ́n bí wa rí. Ọmọ Yorùbá àtàtà ni wá. Ìdí nìyẹn táwa ò fi ní máa dá padà bẹ́ẹ̀ ṣe ń sọ sí wa tàbí bẹ́ẹ̀ ṣe ń sọ sáwọn ọba aládé. A gbọ́dọ̀ dá padà bẹ́ẹ̀ torí pé bákan kan náà kọ́ ni wọ́n ṣe bí wa, bákan kan náà kọ́ ni wọ́n ṣe tọ́ wa. Ṣùgbọ́n mo rọ̀ gbẹ̀yìn followers tiwantiwa ilẹ̀ Yorùbá yìí tiwa ni o. Àwa ò sì ní gbàdúrà kó bàjẹ́. Mo fi ń kírẹ́dìtì bàbá wa Onírìṣà nírìn àjò tí wọ́n rìn látòrí Aláàfin tàná tó fi dórí tòní. Ìyẹn náà tó rìwọ́ọ̀dù èèyàn dọ́kílẹ̀ sí pé Ọọ̀ni ìṣọba kan lè fọwọ́ rọ́ sẹ́yìn. Kò síbi kankan tẹ́tí fẹ́ sọ pé Aláàfin fọwọ́ rọ́ Ọọ̀ni sẹ́yìn tàbí Aláàfin fẹ́ tọ́ka sí pé bọ́ọ̀ni ṣe jẹ́rìí. Tó bá dórí ipò, tó bá ṣẹ̀ṣẹ̀ dórí ipò, kálukú yóò máa wá onírúurú ọ̀nà àti jẹ lábẹ́ rẹ̀. Kò sí nǹkan tí wọn ò lè sọ. Ṣùgbọ́n àwa tá à ń gbọ́rọ̀, ọ̀tọ̀ ni bá ṣe ń gbọ́, ọ̀tọ̀ ni bá ṣe ń wú ọ̀rọ̀. Ìgbàdúrà mi kan ni pé k'Ọlọ́run bá mi kọ́ gbogbo ọba aládé ìlú kọ̀ọ̀kan mọ̀ ṣe. Èyí tí màá fi kàn rẹ̀ ènìyàn ọba aládé tí wọ́n ní wọ́n ṣàṣemọ́ṣe nílùú aláwọ̀ funfun. Bó ṣe burú tó ọ̀rọ̀, bó ṣe burú tó ọba aládé náà la gbé wọn torí pé orí àpèrè tí wọ́n jókòó sí, bó tiẹ̀ jẹ́ pé orúkọ wọn náà ni wọ́n máa pè má àpèrè wọn. Ẹyọ kan tí mo kàn fẹ́ ká mọ̀ ní pé màá fi tàn kán gbá ọ̀rọ̀ yẹn bí. Ìlú kan wà tí wọ́n ti máa ń joyè Àrẹ̀mọ. Wọ́n á jẹ́ Àrẹ̀mọ kan kí n gé ní kúkúrú. Àrẹ̀mọ yìí wá burú bí àpárá. Ó ń hùwàkuwà, ó ń jayé ọba àjọba àlù gan lọ. Àwọn ìdílé Àrẹ̀mọ yẹn wá lọ, wọn lọ ṣàlàyé fọba pé a fẹ́ Àrẹ̀mọ mọ́. Ọba yẹn wá ń bi wọ́n pé ṣé Àrẹ̀mọ, sẹ́ni tó jẹ Àrẹ̀mọ lẹ́ẹ̀fẹ́ mọ́ ni àbúyé Àrẹ̀mọ? Àwọn ọ̀sáfà rẹ̀ mú wọn pẹ̀lú ìbínú ni wọ́n fi ń sọ. Ọba délé ti Àrẹ̀mọ ìyókù ń bẹ̀. Níbo wá pẹ́ sáà, wọ́n á padà lọ ààfin tó àṣetán báyìí a fẹ́ mú ọmọ yìí wá o, a fẹ́ joyè Àrẹ̀mọ. Bá ní kò sí ìtọ́jú torí níjọ́ mo bí mo ní s'Àrẹ̀mọ ẹni tó jẹ́ Àrẹ̀mọ lẹ́ẹ̀fẹ́ mọ́ ni àbẹ́ ẹ̀fẹ́ Àrẹ̀mọ mọ́. Ẹ sáà pé ẹ̀fẹ́ Àrẹ̀mọ mọ́, àṣẹ tí gun látijọ́ náà pé ẹ̀fẹ́ Àrẹ̀mọ mọ́. Ìdí nìyí tí wọn fi joyè Àrẹ̀mọ mọ́ nílùú tá à ń sọ yìí. Tí mo bá bí ọ, wọ́n bínú ju ọmọ sínú ẹ̀rùn torí pé tí inú rẹ̀ bá rọ̀ tán, inú ẹ̀rùn lè má rọ̀. Èmi ò pé tọ́ba Onípètùmọ̀tù ṣe dáa o, kì í sì pé kò dáa. Ṣùgbọ́n kò sí bó ṣe wù kó rí. Ìlànà wà, òfin wà. Ìdí òjì ò máa dùn kálukú náà ni wípé odidi ọba aládé sọ yẹ kí wọ́n rìn báyìí, sọ yẹ kí wọ́n ṣe báyìí. Ìyẹn ò wá bú àpèrè tí bàbá yìí jókòó lé lórí. Àpèrè Ìpètù fúnra rẹ̀, àpèrè ńlá ni nílẹ̀ Yorùbá. Akíkanjú àpèrè tó ṣe pé tá a bá ń sọ̀tàn Oòduà, a gbọ́dọ̀ mọ́ gbàgbẹ́ kọjá. Tá a bá ń sọ̀tàn Aláàfin Ọ̀yọ́, a gbọ́dọ̀ mọ́ gbàgbẹ́ kọjá. Ìrìn àjò tí bàbá yìí rìn, bàbá yìí dọ̀tí orúkọ ara rẹ̀, wọn dọ̀tí àpèrè. Kò wá wípé ká wá máa fẹnu àbùkù kan níyẹn tàbí ká máa fẹnu àbùkù kan àpèrè.
ẹ̀kọ́ tí mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ nù nínú òye mi pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ a ní láti gang up láti wá dọ̀jẹ̀ gbogbo tó bá dìrọ̀ mọ́ tàbí gbogbo ibi tó bá fẹ̀gbẹ́ kan. Ẹ jẹ́ ká ṣe sùúrù, ẹ jẹ́ ká ṣe sùúrù. Gbogbo èèyàn ọba aládé ẹ ṣọ́ra fún interview sọ̀rọ̀, gbogbo èèyàn ọba aládé ẹ ṣọ́ra fún àsọ̀bàjẹ́ lórí íńtánẹ́ẹ̀tì, gbogbo èèyàn ọba aládé ẹ ṣọ́ra fún ìkórìíra ọba ẹlẹgbẹ́ yín, gbogbo èèyàn ọba aládé tẹ́ ẹ bá rí ibi tí ń dàrú ẹ gbìyànjú ẹ tọ̀tọ̀ ẹ gbéra yín ẹ forúkọ bàbá ara yín sọ̀rọ̀, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe tẹ̀léra yín, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe jura yín lọ nílẹ̀ Yorùbá. Kò wá sọ̀rọ̀ méjì mọ́ lórí social media, ọ̀rọ̀ àbùkù fọba ìlú lọ́tọ̀ọ̀tọ̀, ọ̀rọ̀ àbùkù, ọ̀rọ̀ àlùfàǹsá látẹnu ọba kan sọ́ba kejì. Eléyìí lòdì sí i. A mọ̀ pé láni tẹ̀kùn kì í ní ìwọ ẹ̀sìn, ẹ̀yin ọba ti ní ntẹ́ ẹ̀jẹ̀, ẹ sì ti ń jẹ ntẹ́ ẹ̀jẹ̀, tá a kádàrá pé ẹ̀jẹ̀ náà lè ti ń jẹ. Ẹ̀yin ti yàtọ̀ sáwọn bloggers tó ń wá tí wọ́n jẹ, tí wọ́n fojoojúmọ́ dúró sórí social media. Mo rọ̀ wá, mo tù wá, mo pè wá. Ọ̀nà pọ̀ téèyàn lè gbà wá tí ó jẹ. Kì í ṣe wípé ká máa wá kọ́lá jọ lọ́nà ọ̀rọ̀ àbùkù tó lè pa nǹkan jẹ. Ẹyọ kan tí mo kọ́kọ́ mọ̀ ni pé gbogbo wa láyé yìí àjòjì la jẹ́ o, àti Fúlàní àti Yorùbá àti Haúsá àti Ìgbò. Elédùmarè ló ṣẹ̀dá gbogbo wa. Ìṣesí àti ìhùwàsí wa àtọgbọ́n tí Fúlàní gbé tìran Yorùbá ni ló jẹ́ ká máa ṣe bá a ṣe ń ṣe. Ìwọ̀n fi ní tinú bá ń bí wa ẹ má jẹ́ bínú jọmọ sínú ẹ̀wọ̀n, torí pé tinú wa bá rọ̀ inú òun lè má rọ̀. Ìlú wo ni ò sí Fúlàní, ìlú wo ni ò sí Gáà bẹ́ẹ̀. Náà mo tiẹ̀ tó gbọ́ pé ọba Ìbàdàn wọn làwọn ò fẹ́ gbọ́n tí ń jẹ́ Sẹ́ríkí ń sásá mọ́. Wọ́n ní tí bloggers kan sọ, wọ́n wá gbóríyìn fún ọba yẹn pé ẹ kú iṣẹ́ takuntakun. Èèyàn péréte ní tẹ̀lú, ọ̀pọ̀ èèyàn ní jọ́ pọ̀lú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dá sọ̀rọ̀ láti diaspora ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni wọ́n. Ọlọ́run ló fààyè gbà wọ́n níbi tí wọ́n wà, tá a fi ń lọ́ba káàkiri, tá a fi lọ́ba Yorùbá ní Portugal, tá a ní ní Benin Republic, tá a ní ní Benin, tá a ní ní Ọ̀yọ́túnjí àti káàkiri. Olójú ibi tẹ́ẹ̀ ní bọ́ba Yorùbá ń bẹ̀. Ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀, ìbẹ̀rẹ̀ wàhálà ni o. Tá a bá ní à ń dìlítì ọba Haúsá nílẹ̀ Yorùbá, kò pé kọ́ba tó jọba ọmọ ìjọba, kò sì pé ká má láṣẹ lórí rẹ̀, torí pọ́ba tá à ń sọ ẹ̀ abẹ́ Yorùbá ló wà. Bẹ́ẹ̀ náà lọ́ba Haúsá tó bá wà, lọ́ba Yorùbá tó bá wà nílẹ̀ Haúsá náà, ọba lábẹ́ Haúsá yẹn ni. Gbogbo wa ti wọnú ara wọn. Àìmọye ọmọ Yorùbá ti ń bẹ ní Haúsá, àìmọye ọmọ Haúsá ti ń bẹ nílẹ̀ Yíbò, àìmọye Yíbò àti Yorùbá ti ń bẹ nílẹ̀ Keberi, àìmọye Yíbò Haúsá ti ń bẹ nílẹ̀ Yorùbá tá a ti ń súnmọ́ra wa. Ètèmi kan mọ̀ tó ṣẹ́gun gbogbo ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ní kíjọba àpapọ̀ kí wọ́n bá wa ṣe ètò ààbò tó mọ́yán lórí káàkiri ìgbèríko. Kó má di pé a máa dọ̀tá ara wa, kó má di pé àwọn Fúlàní ó máa pa àwọn àgbẹ̀ náà láì jẹ́ pé Fúlàní dáko dóko lọ́dà màálù dóko wọn. Ìkórìíra tá a ti ní sí wọn a máa fi hùwà sí wọn. Gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti ń ṣètàjẹ̀ sílẹ̀, ìbínú Ọlọ́run kì í jìnnà síbẹ̀ o. Mo rọ̀ wá, mo bẹ̀ wá. Èyí tó bá kù díẹ̀ káàtó tàbí èyí tí mo bá sọ tí ò bá tẹ́ yín lọ́rùn, ẹ má bínú, ẹ foríjì mi. Wọ́n sọ màá wí, ọmọdé kì í wí èkúté kẹ́tì rẹ̀ ọmọ jóná. Kábíyèsí Ọlọ́run ọba o. Lẹ́ẹ̀kan sí gbogbo ọba aládé ilẹ̀ Kóòtù Òjíire. Ọláyíwọlá Màrúfù Abíọ́lá lórúkọ mi. Ẹ tó bá ṣe pẹ̀sẹ̀ lórí ọ̀fẹ́ láti pàdé mi lórí ìkànnì yìí, ẹ bá mi subscribe sórí Àtìbà YouTube. Bẹ́ẹ̀ ẹ bá mi subscribe sórí Àjàǹbàdàn Ojú TV. Lẹ́yìn kí n kojú lọ́nà sinimá mi tó ń bọ̀ lọ́nà tí mo pè ní Alálàyé.
alálàyé yóò múlẹ̀ sórí Àjàǹbàdàn Òjó TV ẹ lọ subscribe síbẹ̀ kẹ́ dúró dè mí bẹ́ẹ̀.